Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè Nàìjíríà Nigerian Police Force (NPF) ti ṣe àṣeyọrí lórí bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú ìsáǹsá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gbẹ́ni Dai Xuanzeng ti People's Republic of China. Ìwà ọ̀daràn tí ó ti hù ti jẹ́ kí ó wà ní òkè-téńté nínú àwọn ẹni tí wọ́n ń wá kiri. Ọ̀gbẹ́ni Dai, tí ó jẹ́ olórí ẹgbẹ́ àwọn adàlúrú ọ̀daràn tí wọ́n kóra jọ pọ̀, ni wọ́n hu ìwà búburú ńlá kan ní agbègbè ẹkùn Kowloon ni ó wá sálọ sí orílẹ̀-èdè China ní ọdún 2024 lẹ́yìn ìwé fífi ìlànà òfin mú èyí tí ó wá láti Iléeṣẹ́ Elétò Ààbò ti Public Security Bureau of Zhejiang County. Orí sísá kiri náà ló wà tí Iléeṣẹ́ Elétò Ààbò Interpol ti orílẹ̀-èdè Nàìjíríà lépa rẹ̀ tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú ní ìlú Àbújá ní ọjọ́ 8 oṣù kẹjọ August 8 ọdún 2025. Nígbà tí ó di ọjọ́ 15 oṣù kẹjọ August 15 nínú ọdún tí a wà nínú rẹ̀ yìí ni wọ́n taari rẹ̀ sí Beijing lábẹ́ àṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá sí ọlọ́pàá, èyí tí Iléeṣẹ́ Elétò Ààbò Interpol ń ṣe. Ọ̀gá ọlọ́pàá yányán Inspector General of Police (IGP) Olúkáyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun gbóríyìn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú sí iléeṣẹ́ ọlọ́pàá lórí ìfarajìn tí kò ní kọ́ọ̀ kankan nínú sí ètò ààbò àti ìṣèjọba òtítọ́ ní àgbáláyé. Iṣẹ́ àṣeyọrí yìí ti pàrokò sí gbogbo àwọn ọ̀daràn káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé wípé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ibi ààbò fún àwọn ìsáǹsá ọ̀daràn, nítorí wípé gbogbo àwọn elétò ààbò lágbàáyé ni àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ìwà ọ̀daràn. Ọ̀gá elétò ààbò lórí ọ̀rọ̀ ará ìlú DCP Olúmúyìwá Adéjọbí fi kún ọ̀rọ̀ ọ̀gá àgbà pátápátá wípé orílẹ̀-èdè Nàìjíríà dúró lórí ètò ìlànà òfin tí wọ́n sì tún ń ṣe ìdásí tí ó nítumọ̀ sí ètò ààbò nípasẹ̀ lílo òfin ní ọ̀nà tó péye sí àjọṣepọ̀ àgbáyé. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé àṣeyọrí nípa títaari olórí ọ̀daràn náà ti wá mú kí iléeṣẹ́ ọlọ́pàá NPF dúró lórí wípé àwọn jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ tí ó ṣeé fi ọkàn tán nínú gbígbógun tì àti ṣíṣe lòdì sí ìwà ọ̀daràn àjọṣe papọ̀ ohun àjùmọ̀ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ó dàbí ẹni pé ẹ̀kọ́ kò ṣojú mímu láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n ti ṣe sáà kejì (second term) àti olórí ẹgbẹ́ òṣèlú kó wá oníkálukú wọn lórí ẹni tí yóò gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ tí wọ́n bá ti fi orí àga àlééfà sílẹ̀ ní ilé ìjọba ní ọdún 2027. Àwọn ìwádìí tí ìwé ìròyìn The Nation ṣe àfihàn wípé nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ìpínlẹ̀ Èkó, Ògùn, Kwara àti Nasarawa àti àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Adamawa ni ó ń kọ wọ́n lóminú wípé àwọn gómìnà náà fi àwọn sínú òkùnkùn lórí ẹni tí yóò rọ́pò wọn. Ẹ̀sùn tí olùdíje fún ipò gómìnà, mínísítà lórí epo rọ̀bì (Minister of Petroleum Resources, Gas) Ẹ̀pẹ̀ríkẹ́ Epo lórí ọ̀rọ̀ abala platform ti ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Akwa Ibom náà mú ìpayà ohun ìbẹ̀rù bá ìpínlẹ̀ fúnra rẹ̀. Orísun àrígbámú kan ló wípé gómìnà Umo Eno ní àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ti fún ní ìwé ìdánilójú láti ṣe sáà kejì tí ó bá lè bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú APC kí ó sì tún fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ nínú oṣù kẹfà (June). Àwọn ọmọ ẹgbẹ́ ti ìpínlẹ̀ náà bínú gidigidi sí olùdíje mínísítà wípé ó lè fa dídún mọ̀húrú mọ́ ìṣọ̀kan ti abẹ́lé. Àwọn ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Èkó náà ń nàgà láti mọ ìdúró wọn lórí ẹni tí yóò gba ìjọba lọ́wọ́ gómìnà Sanwó-Olú
àti agbègbè ẹkùn ibi tí irú ẹni náà yóò ti jáde wá. Ìròyìn náà tún wá tẹ̀síwájú wípé láti ọdún 1999 ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni ó ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Èkó. Ojú wà lára ìpínlẹ̀ Èkó fún ìdí mẹ́ta kan. Èkíní ni ẹni tí ẹgbẹ́ yóò fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. Ìdí kejì ni wípé ìpínlẹ̀ yìí ní ibùjókòó ààrẹ àti pé ẹgbẹ́ tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ tún jẹ́ ẹgbẹ́ ààrẹ, èyí tí ó ṣeé ṣe kí gbogbo ohun tí ẹgbẹ́ bá fẹ́ ṣe kí ó dé orí tábìlì rẹ̀. Tí ìdí kẹta wá tún jẹ́ wípé ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú tí ń ṣe ìjọba ní ìpínlẹ̀ náà dínkù nípa ìrírí wọn nínú ètò ìdìbò ti ọdún 2023 tí agbára ìṣèjọba wọn dínkù, tí ẹgbẹ́ òṣèlú Labour Party (LP) fẹ́ lè jáwé olúborí nínú ètò ìdìbò náà. Ṣùgbọ́n ìtàn ìpínlẹ̀ náà jẹ́rìí wípé àdììtú ni ó jẹ́ fún ẹnikẹ́ni tí ó bá jáwé olúborí ní ìpínlẹ̀ náà tàbí ẹgbẹ́ òṣèlú tí ó bá jẹ gómìnà náà kò lè kọjá àtìlẹ́yìn Ààrẹ Bọ́lá Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìjayà ohun ìbẹ̀rù-bojo ni ó gba gbogbo agbègbè Ìgbòkùtì ìjọba ìbílẹ̀ Àgùatà ní ìpínlẹ̀ Anambra nígbà tí ọ̀dọ́ ìlú ṣàwárí ọmọkùnrin kan tí kò tíì pé ọmọ 20 ọdún tí àwọn ènìyàn mọ̀ sí Chogbo, ṣùgbọ́n orúkọ tí gbogbo olùgbé ìlú náà máa ń pè ní Àgùdọ̀, àti pé ìgbàgbọ́ gbogbo olùgbé ìlú yìí ni wípé ó ti rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè ni. Ìròyìn náà sọ wípé àwọn ọ̀dọ́ ìlú náà ṣe àwárí rẹ̀ níbi tí wọ́n ti ń wá nǹkan kiri nínú ilé kan l'Ábà ni wọ́n ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè é, tí wọ́n sì tún ti ilẹ̀kùn ilé náà pa láti ọdún 2021. Òun ló di rírí ní ọjọ́ Àbámẹ́ta. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ sọ̀rọ̀ jáde síta wípé àwọn kọjá lọ nígbà tí àwọn ń súnmọ́ ẹ̀gbẹ́ ilé náà ni àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn àjèjì tí ó ń jáde láti inú ilé náà. Èyí ló mú kí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ohùn àjèjì yìí. Nígbà tí àwọn wọnú ilé náà ni àwọn rí ọ̀dọ́mọkùnrin tí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè ní ọwọ́ àti ẹsẹ̀. Òun ló wá ṣàlàyé fún àwọn nígbà tí àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé òun ti wà báyìí láti ọdún 2021. Àwọn wá béèrè fún kọ́kọ́rọ́ tí wọ́n fi ti àgádágodo ara ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà. Nígbà tí wọ́n fún àwọn ní kọ́kọ́rọ́, àwọn fi ṣí i, ṣùgbọ́n kọ́kọ́rọ́ náà kò ṣí nítorí ó ti dóògùn. Ṣe ni àwọn fi tipátipá já àgádágodo náà. Ọ̀dọ́mọkùnrin yìí ni àwọn ti dóòlà ẹ̀mí rẹ̀ tí àwọn sì ti tètè gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Àwọn olùgbé ìlú náà béèrè ọmọ yìí lọ́wọ́ bàbá rẹ̀. Ṣe ni ó ń sọ fún àwọn ènìyàn wípé ó ti rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè. Àwòrán fọ́nrán ìṣẹ̀lẹ̀ yìí ti gba orí ẹ̀rọ ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ kan wípé àwọn ọ̀dọ́ tí inú ń bí ni wọ́n ṣàwárí ọ̀dọ́mọkùnrin yìí. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí àwọn akọ̀ròyìn ṣe àtẹ̀jáde rẹ̀ síta ní ọjọ́ Ìsinmi ní ìpínlẹ̀ Anambra ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, SP Tochukwu Ikenga, fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti dóòlà ẹ̀mí ọmọ náà tí ó sì tún ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ ní ilé ìwòsàn. Ikenga tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kọmíṣánná ti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, CP Ikioye Orutugu, ti gbóríyìn fún iṣẹ́ takuntakun tí àwọn ọ̀dọ́ ìlú náà ṣe. Èyí ló fi hàn wípé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn elétò ààbò láti ṣiṣẹ́ ààbò àti gbígba ìlú wọn kalẹ̀ lọ́wọ́ ìwà búburú bí irú èyí tí ó ṣẹlẹ̀. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn yóò máa bun àwọn ènìyàn gbọ́ ìgbésẹ̀ àyípadà ọ̀tun lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé ẹnikẹ́ni tí adé ìwà ìbàjẹ́ náà bá ṣí mọ́ lórí yóò fi ojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ìpínlẹ̀ Benue
ní ọjọ́ ìsinmi ti yan ọ̀nàrẹ́bù Alfred Berger gẹ́gẹ́ bí agbẹnusọ spíkà ti ìpínlẹ̀ náà. Bí ọ̀nàrẹ́bù Andona Dájọ ṣe kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ni Alfred, ẹni tí ó ń ṣojú apá ìhà àríwá ti ìlú Makurdi North Constituency, gba ipò rẹ̀ nínú ọ̀rọ̀ tí ó wá sọ nígbà tí wọ́n búra fún un nínú abala ìpàdé pàjáwìrì èyí tí igbákejì agbẹnusọ ọ̀nàrẹ́bù Lámì Ọ̀gẹ́yìn darí, ni ó ti fi dá àwọn aṣòfin ìpínlẹ̀ náà lójú wípé òun yóò farajìn sí iṣẹ́ ìṣọ̀kan pẹ̀lú àwọn akẹgbẹ́ òun àti agbẹnusọ tí òun gba ipò lọ́wọ́ rẹ̀ láti jìjọ gbé ìpínlẹ̀ náà sókè, kí àwọn sì tún rí i dájú wípé ìdàgbàsókè dé bá ìpínlẹ̀ àwọn. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àfojúsùn òun dá lórí títò ilé ìgbìmọ̀ aṣòfin, ṣíṣe ìwòsàn fún ìpínyà tí ó ti wáyé sẹ́yìn àti fífi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà Yashint Aliya, àwọn akẹgbẹ́ òun àti àwọn ọmọ ìpínlẹ̀ náà. Ọ̀nàrẹ́bù Dájọ, tí ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nínú ìwé tí ó kọ ní ọjọ́ 24 oṣù kẹjọ August 24, ọdún 2025, ni ó sọ wípé ìpinnu kíkọ̀wé fipò sílẹ̀ òun jẹ́ ohun tí ó dára sí ìgbẹ́kẹ̀lé òun àti ìfẹ́ àwọn ará ìlú. Ó wá ṣèlérí wípé òun yóò tún fi ara jìn sí ṣíṣe àwọn ojúṣe tí ó yẹ kí òun ṣe gẹ́gẹ́ bí aṣojú ìlà oòrùn Gboko West Constituency. Ìròyìn yìí tún wá ṣe àfihàn wípé Berger ni ó kọ́kọ́ jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìpínlẹ̀ náà kí wọ́n tó sọ fún un wípé kí ó lọ rọ́kúnlé fún ìgbà díẹ̀. Nígbà tí ó ti wá padà sórí ipò agbẹnusọ rẹ̀, ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé òun yóò ṣe ìlàjà pẹ̀lú gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ, nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.